Mákindé dárúkọ èèyàn márùn-ún táwọn ajínigbé pa lásìkò tí wọ́n fẹ́ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ oríire. Ó mà kéde ìgbésẹ̀ tó kàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó mà ti sọ pé lóòótọ́ ń làwọn èèyàn ìpínlẹ̀ náà ó ní wọ́n lè gbé igbá ọpẹ́ báyìí lẹ́yìn táwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ táwọn ẹ̀ṣọ́ elétò ààbò dóòlà lọ́wọ́ ajínigbé ó ní wọ́n ti darapọ̀ mọ́ ẹbí wọn tán. Àmọ́ gómìnà ní ìbànújẹ́ wà nínú ìdùnnú tó ṣubú layọ̀ náà. Mákindé sọ̀rọ̀ yìí nígbà tí iléeṣẹ́ ológun tó mọ̀ kó àwọn èèyàn náà wá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi wọ́n lé ẹbí wọn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti gba ìtọ́jú tán ní ilé ìwòsàn ológun nílùú Ìbàdàn. Gómìnà ní bó tilẹ̀ jẹ́ pé inú oníkálukú dùn nípínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà tí wọ́n máa gba òmìnira lọ́wọ́ ajínigbé. Mákindé ní ìròyìn ayọ̀ náà ó mà tún ní ìbànújẹ́ nínú torí pé àwọn èèyàn kan pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń gbìyànjú láti dóòlà àwọn tí wọ́n mà jí gbé náà. Mákindé sọ pé lára àwọn èèyàn tó mà kú ó ní olùkọ́ méjì wà, ọ̀gbẹ́ni Joel Adéṣíyàn tí wọ́n pa ní ọjọ́ tí ìjínigbé náà ṣẹlẹ̀ àti Díákónì John Ọlálẹ́yẹ tó mà kú ní àkàtà àwọn ajínigbé. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ìmọ̀ ló mà rí fọ́nrán tó mà ṣe àfihàn bí wọ́n ṣe pa ọ̀gbẹ́ni Michael Oyèdòkun, olùkọ́ tó jára mọ́ṣẹ́ táwọn jàǹdùkú ajínigbé yìí mà pa ní ìfọnáfọsù. A ò lè gbàgbé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò, àwọn ọlọ́dẹ, àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọmọ ogun FA Isaac, ọ̀gbẹ́ni Adigun Suaibu, ọ̀gbẹ́ni Isa Saliu, ọ̀gbẹ́ni Rafiu Ayuba àti ọmọ ogun kan tí a kò mọ orúkọ rẹ̀. Mo tún gbóṣùbà fún ọ̀gbẹ́ni Bámidélé Paul tó farapa yánnayànna tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wá rọ aráàlú wípé kí wọ́n sì wà lójúfò bí wọ́n ti ń dunnú wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ oríire wọ́n ti gba òmìnira torí àwọn agbésùmọ̀mí kì í ṣe ẹran rírọ̀. Mákindé ní bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ti ń ṣọṣẹ́ láwọn ẹkùn míì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó fi hàn pé wọn kì í tètè kúrò níbi tí wọ́n bá ti ń ṣọṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún wá sọ pé ó ṣe pàtàkì láti rí wípé ètò ààbò tó péye ó wà láwọn ìlú tó wà lágbègbè Igbó Ọba Old Ọ̀yọ́ National Park. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ òun ló ń ṣe àkóso Igbó Ọba ṣùgbọ́n ó ní ìjọba òun yóò sa ipá rẹ̀ láti dáàbò bo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. A ó sì tún máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olùgbé àwọn ìlú tó wà lágbègbè Igbó Ọba náà bí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ oríire bí wọ́n ṣe darapọ̀ mọ́ ẹbí wọn báyìí kò túmọ̀ sí pé iṣẹ́ ti parí, kódà iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mò ń fi àsìkò yìí ké pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọlájọ tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó fi mọ́ àjọ ìṣọ̀kan àgbáyé UNO láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí gan. Mákindé ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ń wò wá o. Àánú Ọlọ́run ọba yóò wá èmi àti yín rí. Àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.